ẹ wá gbọ́ wọ́n ti gbé àwọn Yorùbá Muslim àwọn àfáà kan nílẹ̀ Yorùbá wọ́n ti gbé Gumi wọlé Yorùbá o wọ́n ti invite Gumi pé kó wá sílẹ̀ Yorùbá mo á tú àṣírí gbogbo wọn màá dárúkọ gbogbo wọn kẹ́ wá máa mọ̀ wọ́n kẹ́ máa gbọ́ orúkọ ẹ farabalẹ̀ kẹ́ gbọ́ fídíò yìí dáadáa àwọn àfáà tó invite Gumi wọ́n sí Ìbàdàn ẹ máa gbọ́ orúkọ wọn níbẹ̀ wọ́n ti gbé Gumi wọlé Yorùbá báyìí ẹ wá múra ẹ gbáradì fáwọn bandit láìpẹ́ yìí àwọn àfáà yẹn tí bandit bá ti ń yọ Nàìjíríà tí bá ti ń lẹ Yorùbá lọ́wọ́ báyìí tó bá ti ń dààmú ilẹ̀ Yorùbá àwọn àfáà tí mo sọ yìí ni kẹ́ máa lọ mú ní kọ̀ọ̀kan àwọn ni wọ́n gbé Gumi wọlé Yorùbá ẹ máa rórúkọ wọn ẹ share fídíò yìí kó kárí kó má dàbí pé mi ò tí ì sọ fún yín sí báyìí ẹ máa share gbogbo ẹ tó bá wo fídíò yìí ẹ má fojú dáadáa wo àwọn àfáà yẹn o ẹ má fojú rere wò wọ́n àwọn náà kidnapper làwọn náà wọ́n ti fẹ́ join bandit Gumi ti initiate wọn wọ́n ti wà nínú Gumi initiation Gumi ti initiate wọn so ẹ tètè mú wọn ní kọ̀ọ̀kan àwọn tí mò ń sọ yìí ẹ̀yin ará Ọ̀yọ́ gbogbo Yorùbá ni mo pè ẹ tètè dìde báyìí àkọ́kọ́ náà gbogbo Nàìjíríà mo fẹ́ kẹ́ mọ ọkùnrin kan tó ń pè ní ìmáàmù mufti Ìwó mufti tó wà ní Ìwó tó já sí pé ọba Rashidi Oníwó ló fi jẹ mufti ọba Rashidi Ìwó ló fi jẹ mufti mo fẹ́ kẹ́ mọ̀ ara wọn náà ni lẹ́yìn náà ọkùnrin tó ń pè ní Wàsíìrì Ìwó yẹn náà ara wọn náà ni ìmáàmù Ajígini ara wọn náà ni wọ́n pọ̀ bẹ́ẹ̀ lọ ẹ máa rí wọn tán jáde ẹ̀yin Yorùbá ẹ tètè gbá wọn mú o gbogbo àwọn àfáà tó lọ síbẹ̀ tó lọ ṣe mítìnì ẹ̀ pátápátá gbogbo ilẹ̀ Yorùbá ni mò ń pè o ẹ tètè lọ gbá wọn mú tí wàhálà bá ti bẹ̀rẹ̀ nílẹ̀ Yorùbá tó bá ti di pé wọ́n wọ Ìbàdàn lónìí wọ́n wọ Kwara lọ́la wọ́n wọ Ọ̀yọ́ lọ́la àbí wọ́n wọ Abẹ́òkúta lọ́la ẹ má wulẹ̀ lọ síbi kankan gbogbo àwọn àfáà tó lọ síbẹ̀ ẹ lọ wo fídíò wọn fọ́tò wọn ti wà níta ẹ lọ wo fídíò wọn àti fọ́tò wọn àwọn àfáà yẹn ni kẹ́ lọ mú ní kọ̀ọ̀kan torí pé ẹjẹǹtì Gumi náà làwọn náà jẹ́ gbogbo Yorùbá ẹ̀yin ni mo pe o èmi ò rí nǹkan kan tí wọ́n fẹ́ mi ò rí nǹkan kan ìwúlò kankan tí Gumi fẹ́ ṣe fúnlẹ̀ Yorùbá ju pé bóyá báwo náà ṣe fẹ́ máa sun Yorùbá jẹ lókù Gumi mọ ibi tí bandit ń gbé ó dẹ̀ mọ̀ bó ṣe ń gbowó lọ́wọ́ everybody ó dẹ̀ mọ̀ ìnira tán rí Gumi dẹ̀ mọ̀ pé mùsùlùmí ni wá à ń kírun àwọn bandit ó ní mùsùlùmí lára wọ́n dẹ̀ ní ẹni tí ò ṣe mùsùlùmí náà wọ́n ní wọ́n lára wọ́n ń pa ẹlòmíì nípakúpa wọ́n dẹ̀ tún ṣe Allahu Akbar pẹ̀lú ẹ̀ wọ́n á tún gbowó lọ́wọ́ ẹlòmíì ẹ wá sí abroad kẹ wá wo àwọn tó ti kidnap family wọn ẹ wo bọ́n ṣe ń yáwó ní bíbá àwọn tó ti kidnap family wọn tó já sí pé abroad náà wà ẹ wá wo ẹlòmíì jẹ gbèsè ó lọ yáwó ní báǹkì ní bíbá bí kan náà gba 15 million 10 million 20 million téèyàn ní ìdáwà bá Gumi ṣe papọ̀ ìyẹn nínú yín wá ń dùn pé Gumi wá sọ́dọ̀ yín Gumi invite yín ẹ wá ń síkà inú gbogbo yín wá ń dùn ẹ ń dì mọ́ra yín lérí pé Gumi apààyàn Gumi tó jẹ́ sí pé kò jẹ́ kí àlàáfíà dé bá Nàìjíríà Gumi tó mọ jẹ́ pé ọmọ ibi tí gbogbo wọn wà ìgbà tí Gumi náà máa tàn yín ó ní federal government mọ gbogbo ibi táwọn ṣe ń lọ gbogbo báwọn ṣe ń lọ báwọn ṣe ń jáde pé federal government ló fáwọn ní ọlọ́pàá ẹ jọ ṣé federal government máa lajú kalẹ̀ kí ìjọba ń bàjẹ́ inú ẹ̀yin Yorùbá náà wá ń dùn ẹ wá ń jáde ẹ ń dìfẹ́ǹdì Gumi ta ló yẹ kẹ́ ẹ sá fún èyí tó ti mú Saudi Arabia tó fi lé Gumi pé kó má wá sílùú àwọn mọ́ kó má wá sí ájì lọ́dọ̀ àwọn ẹ̀yin Ìbàdàn Ọ̀yọ́ state lẹ wá invite Gumi Imam Ajígini mo fẹ́ sọ kíní kan fún ẹ nígbà tó ń pariwo lẹ́ẹ̀kan ó sọ̀rọ̀ mi nínú fídíò ẹ̀ tí mo rí ó sọ̀rọ̀ Shehu Habib oníṣẹ́wà Habib tó ṣe kíní kan mọ́ dárúkọ Shehu Habib ọ̀rọ̀ rábítà ni ẹ fi Shehu Habib lẹ̀ sí kan máa sọ ẹ jẹ́ kí Shehu Habib yanjú ọ̀rọ̀ rábítà ẹ̀yin ẹ gbàgbé ẹ̀yin ẹ máa ṣe títí yín àmọ́ ẹ má jẹ́ kí ogun wọlé Yorùbá torí pé nísìnyí ọ̀gá yín ni Gumi ọmọlẹ́yìn Gumi ni gbogbo yín Ọlọ́run á dá fún gbogbo yín ibi tí ẹ bà Islam jẹ́ dé àti ibi tí ẹ fẹ́ bà ilẹ̀ Yorùbá jẹ́ dé lónìí inú yín dùn pé ẹ tí ì rí Gumi lójú rí Ọlọ́run á dá fún gbogbo yín subhana rabbika rabbil izzati wa amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin ní problem títí lọ nílẹ̀ Yorùbá nípa ọ̀rọ̀ lórí Islam dé gbogbo wa la mọ̀ bá ṣe ń bára wa ṣe papọ̀ àti kírísítẹ́nì o àtàláwo àti mùsùlùmí o àmọ́ bá ṣe ń bára wa ṣe papọ̀ àwọnú ara wa ṣùgbọ́n a ti wá ní àwọn báńdíìtì Yorùbá wà nínú wa báyìí àwọn àfáà yẹn tí wọ́n pe Gumi pé kó máa bọ̀ wá sí Ìbàdàn ìyẹn ni pé Gumi tẹ́ pé kó máa bọ̀ wá sí Ìbàdàn yẹn ẹ ti kó wàhálà balẹ̀ Yorùbá ẹ ti fi ojú hàn ọ̀nà tí àwọn báńdíìtì máa gbà wọlé ẹ ti fi hàn Gumi báyìí
Gumi tí àwọn Saudi lé dànù, Gumi tí Saudi sọ pé òun ò fẹ́ rí tó lọ sí ájì tó lọ pàfọ́ọ̀mù ájì tí wọ́n lé dànù lẹ́yìn ẹ̀yin ìmáàmù àyìn àfáà ilẹ̀ Yorùbá lẹ́wà invite wa kó wá síbàdàn. Ẹ jọ̀ọ́ kí ni ìpàdé asínwín àti wèrè? Ìpàdé ló wà láàrin asínwín àti wèrè, ẹ wá sọ fún wa. Mo tiẹ̀ mọ ìmáàmù kan níbẹ̀, àfáà kan bẹ̀ wọ́n pè ní àfáà ní Ajígini. Òun tiẹ̀ ń pariwo káàkiri, inú òun tiẹ̀ dùn pé ó tiẹ̀ rí Gumi lójú. Pàápàá jùlọ ọkùnrin tí wọ́n ń pè ní mufti Ìwó yẹn, ó wà lára àwọn tó invite Gumi wá sí Nàìjíríà. Ẹ̀yin ìmáàmù, ẹ̀yin àfáà ilẹ̀ Yorùbá, mo fẹ́ ṣàlàyé fún yín. Àwọn tó ń pààyàn, àwọn tó ń gbèyàn lágbèpa mọ́nulé, ẹ jọ̀ọ́ ṣé èdè Yorùbá ni wọ́n sọ? Ṣé èdè Yorùbá ni wọ́n sọ? Èbí èdè àwọn arábí ló ń sọ. Èdè Hausa ni wọ́n sọ. Gumi Hausa ni. Àwọn tó dẹ̀ ń gbúyàn ní kidnapping Hausa náà ni gbogbo wọn. Ẹ jọ̀ọ́ ṣé ọba Gumi ó máa lóun ògbédè àǹtí àwọn yẹn sọ? Àbí gbogbo àwọn ọba ilẹ̀ Hausa wọn gbọ́ pé ọmọ ìlú àwọn ọmọ ìyá àwọn ló ń ṣe everybody ní sùtá? Everybody àwọn ló ń pa wọ́n. Gumi tẹrí yẹn Fúlàní ni. Ọba ìlú wọn Fúlàní ni. Àwọn tó ń dààmú wa tó ń dààmú omi Nàìjíríà tí ò jẹ́ kí omi Nàìjíríà tòrò, àwọn Fúlàní yìí náà ni. Àwọn Hausa tó yí à ń sọ yìí sí báyìí, wọn ò mọ̀ pé àwọn ọmọ ìyá àwọn ló ń da gbogbo Nàìjíríà rú. So wọn ò wá mọ bó ṣe lè pè wọ́n tó ṣe lè bá wọn sọ̀rọ̀. Ẹ̀yin Yorùbá tó já sí pé Fúlàní wá ń pa sí báyìí, ẹ wá tún lọ invite Gumi. Àwọn ẹ̀yin àfáà Nàìjíríà, ẹ̀yin àfáà Yorùbá, mo fẹ́ béèrè lọ́wọ́ yín. Pé inú yín dùn ni pé wọ́n ń pa Yorùbá torí pé ọ̀pọ̀lọpọ̀ yín ò padà sọ̀rọ̀. Ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá láìpẹ́ ní Èrùkú àti ní Òkè Ọdẹ, gbogbo ẹ̀yin àfáà tẹ̀sẹ̀ mítì nìyẹn, àti àfáà tó ń pè lájígini, àti àfáà Ìwó, àti wàzírì Ìwó náà, àti àfáà tó ń pè ní Ìmúránì Ẹlẹ́hà. Ẹ jọ̀ọ́ ṣé gbogbo yín ẹ jáde kí ni tí ẹ rí sọ ní gbogbo wàhálà tó ṣẹlẹ̀ pẹ̀lú àwọn tó pa lókè Ọdẹ, àtàwọn tó pa ní Babalá, àtàwọn tó pa ní Èrùkú, ṣé wọn kì í ṣe mùsùlùmí ẹgbẹ́ yín? Àbí tó tiẹ̀ ṣẹlẹ̀ ní chọ́ọ̀chì láìpẹ́ yìí tí wọ́n lọ yìnbọn mọ́yàn tó pa àwọn kan nínú chọ́ọ̀chì yẹn, ṣé kò kàn yín ni? Àbí àwọn Yorùbá ẹgbẹ́ yín kọ́ nìyẹn? Ẹ wá ṣẹ̀ṣẹ̀ wá dìde, ẹ wá lọ ń gbé Gumi wá síbàdàn, inú gbogbo yín wá ń dùn. Ọkùnrin tó ń pè ní Ajígini yẹn, òun kàn ń pariwo káàkiri, ojoojúmọ́ ló ń pariwo, inú rẹ̀ ń dùn pé òun ti rí Gumi ní ìgbésí ayé òun ò rí Gumi rí, àmọ́ mo mọ̀ pé inú Ajígini, inú ẹ̀ ń dùn síbẹ̀ pé òun ti rí Gumi. Ṣé Gumi tó mọ ibi tí àwọn bandit ti gbé? Ṣé Gumi tó mọ̀ pé iye táwọn bandit ti gbà rèé? Ṣé Gumi yẹn náà ni ẹ̀yin Yorùbá ń pè? Ẹ wá pé Gumi ẹ̀yin bá tẹ̀ sílẹ̀ Yorùbá láti sí lọ. Gumi ti mọ bí gbogbo yín fẹ́ ṣe wíìkì sí, ó dẹ̀ mọ̀ bẹ́ẹ̀ ṣe lójó sí. Ẹ jọ̀ọ́ Imam Ajígini, arìngini wọ́jà, mo béèrè kankan lọ́wọ́ yín. Ṣé Gumi tí ẹ̀yin invite pé kó máa bọ̀ wá sí ìlú Ìbàdàn láti ṣe conference, ẹ jọ̀ọ́ ṣé ẹ̀yin invite Gumi láti wá jí rẹ̀ bẹ̀ fún ni pé kó má kó family titi yín ni o, kó má kidnap àwọn family yín, àbí kó má kidnap àwọn Yorùbá? Tó bá jẹ́ pé yẹn náà ni, Gumi ti mọ àwọn tó ń kidnap àwọn Nàìjíríà káàkiri. Gbogbo yín náà dẹ̀ lẹ mọ̀ pé ilẹ̀ Haúsá ló ń kidnap wa. Problem tí a ní nínú Islam lónìí mẹ́ta ni. Ẹ̀yin Sálàfí, ẹ̀yin àti Sálàbídíà, àti páàtì kan nínú Alùsúnà wal Jamaa. Ẹ̀yin lẹ kó problems bá wa nílẹ̀ Yorùbá lónìí. Problem ta ní nílẹ̀ Yorùbá lónìí, ẹ̀yin lẹ kó problem yẹn bá wa.